àwọn lárúbáwá lóòótọ́ wọn máa ń sin hajar al-aswad àtàwọn nǹkan mìíràn tó já sí pé kò tọ́ ká máa sìn so gẹ́gẹ́ bí omi èèyàn ń sin iná bí Ṣàngó bí Ọya bí Ọ̀ṣun so gbogbo yẹn èèyàn tó bá ní làákàyè tọ́lọ́run bá ní kí làákàyè pé kò gbọ́dọ̀ máa jòkólẹ̀ kó máa sin nǹkan tí ò tó aláwọ̀kọ́ nìyẹn so ìgbà tí islam wá dé islam ó wá kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ó wá fún àwọn èèyàn ní làákàyè ó wá lajú àwọn èèyàn pé káwọn èèyàn máa sin igi tán lọ fi gé ọwọ́ ara wọn gbẹ́ ní ère tán fún lójú tán fún lẹ́nu tó yá sí pé tán bá gbóúnjẹ fún gan kò lè jẹ so kán má máa sìn wọn so ìgbà tí islam dé ó takò so ìdáwà gbọ́ lórí fídíò yìí wípa ń pé wọ́n ń bọ ni àkọ́kọ́ náà Kaaba òun nìyẹn so nínú Islam àwa gbà ń pé Kaaba masalasi Ọlọ́run bá ní tó sì nídìí àmójútó kí wọ́n ń ṣe ní nìkan láti mójútó torí pé ilé Ọlọ́run bá bẹ̀ wọ́n ni so ìtàbí wọ́n ń pa yẹn kò ń ṣe ẹ̀jẹ̀ ló fi já sí pé tí èèyàn bá fẹ́ pè àwọn èèyàn síbi ẹ̀sìn èèyàn gbọ́dọ̀ máa parọ́ èèyàn gbọ́dọ̀ máa create fabrications tí ò rí bẹ́ẹ̀ ayé máa ti mọ̀ pé pàǹfù ẹlẹ̀ lèèyàn gbé dání irọ́ lèèyàn ń pèpè sí ẹ jẹ́ kó já sí pé orí òdodo òun lèèyàn ń pèpè sí so kì í ṣe ẹ̀jẹ̀ aláwọ̀kọ́ ni perfume òun ni àwọn tó bá lọ Mẹ́kà Àfáà Abdulrahman ẹ jẹ́ ká wá ṣe báyìí a ti fún yín láyè kẹ́ ṣàlàyé ṣe lè wá fún wa ní ẹ̀rí nǹkan tí wọ́n fi pa Kaaba kẹ́ka fún wa nínú àdìsá àbí Quran ẹ ṣe. tí wọ́n sin kíní náà ẹ sọ nínú Quran ti sọ pé ẹ máa sin Hajar al-Aswad ẹ sọ mo ṣàlẹ́jì láti. ok ẹ̀rọ máa gbé ẹni sùúrù ṣé tó bá gbé lárúbáwá ṣe lè ka lárúbáwá. mo lè ka lárúbáwá. ok ms bá wọn gbé àdìsí sọ Buhari yẹn sí 437 ẹ ka. ni hadathana Saltu bin Muhammad so Saltu ma Muhammad ó bá wa sọ̀rọ̀ qala ó sọ wáyé pé sami'tu Mahdiya mo gbọ́ tí Mahdiya ń sọ so kí ní tẹ́ ṣe ó ti blọ́kẹ̀ o kí ní ẹ̀ ti blọ́kẹ̀ o kí ní ibn Maymun tí ń ṣọmọ Maymun qala sami'tu Aba Raja al-Utaridi mo gbọ́ Abu Raja al-Utaridi yaqul tí ń sọ wáyé pé kunna na'budu al-hajara a máa ń sin nígbà kan a máa ń sin kíni a máa ń sin òkúta so fa idha wajadna hajaran tí a bá rí òkúta kan huwa akhyaru minhu tí ó lóore ju èyí tá ń sìn lọ ní tàbá wo ní sáà rí pé Hajar al-Aswad ti wà tipẹ́tipẹ́ ṣé wọn ò rí tó lóore jù lọ mo ń bọ̀ lórí yẹn so akhyaru minhu tàbá rí tó dáa jù lọ alqayna à ń sọ èyí tá ń sìn yẹn à sọ nù wa akhadna al-akhar àwa mú ìmíràn àmà sìn fa idha lam najid hajaran tí a bá wá rí òkúta tá a mọ̀ sí jama'na jushwatan min turab a kó àwọn ilẹ̀ àwọn kíni àwọn òkúta àwọn iyẹ̀pẹ̀ thumma ji'na bi sha' lẹ́yìn náà a máa mú ẹran kan fa halabnahu alayhi àwa gba mílkì rẹ̀ àwa fún lé lórí thumma tufna bihi lẹ́yìn náà a máa pẹ̀lú rẹ̀ fa idha dakhala shahru Rajab tí oṣù Rajab bá wọlé kulna munassilu al-asinna so mi ò mọ ìtumọ̀ munasil asinna yẹn mi ò mọ ìtumọ̀ bẹ́ẹ̀ fala nada'u rumhan fi hadida wala saman fi hadida illa naza'nahu wa alqaynahu shahr Rajab so ẹjá wo ibi English mi ò mọ sáìdì bẹ́ẹ̀. ẹ má wọrí Àfáà Abdulrahman nípa nǹkan tẹ́ kà yẹn ṣe lè ṣàlàyé ẹ̀ fún gbogbo èèyàn kí wọ́n gbọ́ yín kí ni wọ́n ní àwọn sìn. wọ́n ní àwọn máa ń sìn èyí tó bá kọ́ lárúbá dáadáa tó yé. ẹni kí ni wọ́n ní àwọn sìn ẹni sùúrù. àwọn ń sin òkúta tẹ́lẹ̀. ẹni sùúrù nígbà tó sọ pé tàwáàfù yẹn kí ni wọ́n túmọ̀ ẹ sọ ní Yorùbá kí ni wọ́n sọ mẹ́rin. wọ́n dárúkọ tàwáàfù mi báyìí. ẹ rí tàwáàfù ń bẹ̀ so msl lè gbé gẹ̀ẹ́sì sí gbà yẹn so àrùbẹ̀ máa bàtẹ́ ẹ̀ ti lè tu gbogbo wa máa tú gẹ̀ẹ́sì sí. kò sí tàwáàfù ẹ má wọrí ẹ jẹ́ káwa a máa kà á fún gbogbo yẹn máa gbọ́ sí. Narrated by Abu Raja. Abu Raja ṣàlàyé pé. We used to worship stones. ẹ máa gbọ́ o àwọn Muslim ọlọ́wọ́n máa ń sin òkúta wọ́n máa ń bọ òkúta. tẹ́lẹ̀ ni o ẹjẹ́ àdélẹ̀. And when we found a better stone than the first one.
tí wọ́n bá rí òkúta mi tó dájú tẹ́lẹ̀ lọ. We will throw the first one and take the later. A máa ju òkúta tẹ́lẹ̀ nù àwa mú ìmí tá bá rí. But if we could not get a stone, àmọ́ tí a bá rí òkúta mi, then we will collect some earth, that is soil, a máa bu iyẹ̀pẹ̀, a kó iyẹ̀pẹ̀ jọ. and then bring a sheep. Ẹ máa gbọ́, àwa mú ẹran, àgbò àbí ràkúnmí àbí àgùntàn, bó bá jẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́. And milk that sheep over it. Ẹran yẹn à pa pẹ̀lú ògógóró àpòpọ̀, àwa fi máa pa òkúta yẹn. Àwa ṣe kí ni? And perform the tawaf around it. Ẹ̀yin tẹ́ bá ń gbọ́ bẹ̀ yẹn, wọ́n á wá ṣe ètùtù, wọ́n á máa yí òkúta yẹn ká. MS ẹ wá ṣe kí ni? Ẹ ṣó fídíò Kaaba fáwọn èèyàn. So báwo ni wọ́n ṣe ń ṣe Kaaba, báwo ló ń fẹ́ jẹ pa, báwo ló ṣe ń yí ká. So ọ̀rọ̀ yìí ti yanjú. Gbàtẹ́yìn tún ti nílẹ̀ fún ẹ̀ ń sọ Ṣàngó, Ògún. Ẹ̀ẹ́dẹ̀ sọ nípa ilé tẹ́yìn bọ òkúta. So ẹ gẹ́ẹ̀tì báyẹn. Okay, fatasi. Ògún là ń sọ àbọ̀rọ̀ Ṣàngó tó fi mú lọ. Torí ẹ̀ wọ́n ṣe máa ń àkànbọ́ yìí máa ń ṣe ni òun náà ló jẹ́ ní kálábà lè bring it back fáwọn èèyàn ọmọ ẹni tó ń bọ nǹkan, àwọn tó ń bọ òkúta àti irin. Tẹ́ bá wo nínú kíní tá à ń kà yìí, wọ́n máa ń yọ irin náà kúrò ńbẹ̀. Ẹ wò, Muslim ń bọ irin, wọ́n ń bọ òkúta. Ẹ ti rí. Partagez la traite, partagez. Il y a des volumes. S'il y a des volumes, le premier là-bas écrit moi, il y a des volumes. Volume ham bébé, boule sur ma volume bébé. Mental illness ni kini. Sincerely. Ìyẹn táwọn bákà bá wọn ṣe. Àti ibi tí wọ́n ti ń fẹ́ jẹ̀ pa bọ́ ṣe ń yí ká pẹ̀lú nǹkan ta kà káwọn èèyàn bá wa wò kí ni ìyàtọ̀ nǹkan ta kà àti òun lélẹ̀. Ẹ wo perfume. Ẹ wo perfume Mr. Abdulrahman. ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن Ẹ̀jẹ̀ yẹn wọ́n ti refined blood ni. وأن الذين لا يؤمنون بالآخرة. Okay. Ìjà àwọn tó kú síbẹ̀ nìyẹn o. Èèyàn kan ní perfume jújú. Ó kú possible lóòótọ́. Ó kú lè jẹ̀jẹ̀ èèyàn. Àgbà yẹn grease ẹ̀. Ẹ̀yà àbọ̀mọ́dú gbà wá lọ́tọ̀ọ̀dà àlá ni eléyìí yàtọ̀ sí èyí tí wọ́n ń kà ń gbà yẹn. Ọ̀dà àlá àbọ̀mọ́dú ti gbé eléyìí wá. Kaaba nìyẹn, òkúta Kaaba. Ẹnà ṣe mọ̀ pé òkúta náà fi kọ́ Kaaba, àwọn òkúta tí wọ́n ti ń sìn tipẹ́tipẹ́ yẹn ni wọ́n tò jọ fi kọ́ Kaaba. Ẹ tẹ̀ síbẹ̀. Ẹ ṣó bọ́ ṣe ń tà wá fún ẹ̀yin náà. Ẹ̀yin ẹ tẹ̀ síbẹ̀ pé kí ni wọ́n fi kọ́ Kaaba. Wọ́n fà wá sọ̀rọ̀ nsìn. Wọ́n á gbẹ̀ẹ́rì ẹ̀yin èèyàn ẹ tẹ̀ síbẹ̀. Òkúta náà fi kọ́ Kaaba, àwọn òkúta tó ń sìn yẹn. Labaik Allahumma labaik. Labaik la sharika labaik. MS a lè béèrè ṣẹ́ni tó ń sin òkúta, ṣẹ́ni tó rí ẹ̀ pé ni, ṣẹ́ni tó mọ̀nà ló ń sin òkúta, so a lè béèrè nísìn. Wọ́n ní kẹ́ fi hàn wọ́n nínú, wọ́n ní show me in the book where the command say worship. Okay, so MS ẹ bá mi gbé àdísì tó sọ pé tó bá di ọjọ́ ìdájọ́ òkúta yìí ó máa sọ̀rọ̀, ẹ bá mi gbé jáde, ó dà pé àfa yìí ó mọ̀. Ẹ mọ̀ gbọ́ mi, ṣé ń gbọ́? No, a ti gbọ́ nǹkan tẹ́ sọ ní comment. Ẹ ní kájú tó sì kẹ́ máa sìn jáde. Ọmọbìnrin kò sẹ́rí lórí tẹ́ ń sọ. Ẹ kàn ń sọ pé wọ́n ń sìn. Ẹ sọ pé ẹ bá mú ẹ̀rí wá tó sọ pé ẹ máa ń sin Hajarul Aswad. Kí ni ẹ kà tán bí wàá sìn? Big Joe ṣe gbé kílè jáde náà. Kà tán bí wàá sìn. Kọ́nà kó fún alágbòye kó má jẹ́ kí làákàyè wa dí. Débi pé àní. Làákàyè tí ó di kílẹ̀ kà tán bí wàá sìn. Òun So náà ni Big MS ẹ gbé jáde ibi tí wọ́n ti ní òkúta yẹn máa sọ̀rọ̀, ẹ bá wọn gbé jáde. bó la ṣe máa sin Ṣàngó iná. Bẹ́ẹ̀ ń sin òkúta ẹ̀ẹ́dẹ̀ sọ ìbọn lẹ kà pẹ̀lú ojú yín. Ẹ mú wánú ìwé wa tó sọ pé ká máa sin òkúta náà ẹ rí mú wá ẹ wà tí tí kọ́mọ̀dé máa sọ pé ẹ sin òkúta
ẹ̀yin gan mọ̀ pé ẹ lè rí. ms ẹ bá mi ṣó ibi tó ti ní òkúta yẹn máa sọ̀rọ̀ ẹ bá mi ṣó ẹ fún wọn again. program yìí ó kọjá sí pé ẹ ń waste time ni ẹ kàn ń fi àfà ti ń sá lọ ẹ ń fi èmi ò àfà ti ń sá sá lọ lọ nígbà tó rí àfà rí Big Joe. ṣé bí tí mo sọ pé àbí tí bá máa rí òkúta. fóònù mi ṣí báyìí. mo ti ẹ dé fi fóònù mi ṣe Ah, ẹ mú mọ ẹyẹ ṣé yẹn mi ò lè kẹ́mẹ́sì waste fóònù time mi ṣe pẹ̀lú tí ìjàre ẹ kàn ń sọ̀rọ̀ àdámàdámà tí ò English ṣe. ní kẹ́ gbé wá English ní kẹ́ gbé wá. ẹ bá sá lọ a máa jẹ́ káwọn èèyàn rí pé àṣírí yín ti tú pẹlẹbù Saudi ni Àṣírí bóyá tó Saudi ti tú. ms ká kínní káwọn èèyàn tún gbọ́ ẹ kà Sona èyàn tó bá Nisai, gbọ́ èyàn tó Mr. bá gbọ́ Abdulrahman mọ̀ ẹ ṣe pé sùúrù. irọ́ lẹ̀ ń pa. ẹ kà ẹni tó gbọ́n ẹ jẹ́ kọ́ka náà. Sona Ó yẹ ká Nisai ẹgbẹ́ sọ. 2919. Yes. It was narrated from Abdullah bin Ubaid Abdullahi bí Ubay ṣàlàyé pé that a man said, ó ti sá lọ, ẹ máa kà lọ arákùnrin kan wípé "Oh, Abu Abdurrahman, kò ní súnmọ́jú lálẹ́ yìí Abu Abdulrahman why do I only see you touching these two corners?" kí ló dé tá a rí ẹ tó ń fọwọ́ kan àwọn igun òkúta yìí. He said, Ó wípé "I heard the messenger of Allah say, mo gbọ́ nígbà tí Muhammadu òjíṣẹ́ Allah tó ń sọ wípé touching them erases sins. tẹ́ ẹ bá ti ń fọwọ́ kan òkúta yìí ó máa pẹ̀ṣẹ̀ yín rẹ̀. And I heard him say, Adẹ̀gbọ́ tó ń sọ wípé whoever circumambulates 7 times, ẹnikẹ́ni tó bá ti yí òkúta yìí ká nígbà méje it is like freeing a slave." bí ìgbà tí ẹrú gba ìtúsílẹ̀ ni o. Now, ẹ̀yin èèyàn wa, ṣé ẹ wá mọ̀ pé ẹ mọ̀ pé kí Islam tó bẹ̀rẹ̀ ni wọ́n ti ń sin òkúta yìí. Gbogbo belief wọn gbà So yẹn. ibi tí òkúta yẹn ti máa sọ̀rọ̀ ẹ gbé jáde. Big Juice fẹ́ gbé jáde. Belief wọn náà ni wípé òkúta yẹn ó máa pa ẹ̀ṣẹ̀ wọn rẹ́ o. Kẹ́ ẹ lè mọ̀ pé nǹkan tí wọ́n ń ṣe ń gbà yẹn òun náà ni wọ́n sì ń ṣe ń sìn, kò sí yàtọ̀ o. Kò sí yàtọ̀, wọ́n ti ń tàwáàfù ẹ̀ ń gbà yẹn, wọ́n ti mọ̀ pé ẹni tó bá tàwáàfù òkúta yìí bí ìgbà tó tú ẹrú sílẹ̀ ni o, ó dẹ̀ máa pa ẹ̀ṣẹ̀ wọn rẹ́ o. Òun láti kà yí ibi tó ti máa nójú ní kẹ́ gbé wá Big Juice. Ti máa sọ̀rọ̀. bí kíni Ṣé Jami pé Big Joe ní Atamidi, kinní 961. lọ́wọ́? Òní Big Joe ní kinní yẹn lọ́wọ́. 961 Jami Atamidi 961. Ẹ̀yin náà ẹ̀wọ̀ ẹni yẹn wá ní show me in the book where the torí pé ọpọlọ àwọn pípẹ́ Ẹgbẹ́ wọn tẹ́lẹ̀ àfa ẹ̀ sọ, ó ní ẹ fi hàn mí bí tó ti ní ẹ máa sin òkúta. Adẹ̀ ká pé Ọlọ́run. wọ́n lẹ̀ máa ń sin òkúta. Ọlọ́run. Ẹ máa ń sìn. Ẹ adẹ̀ fi hàn yín pẹ̀lẹ́ yín sìn déènì. Ẹ̀dẹ̀ tó wá ń yí kọ́kọ́ pé ibi tó ti ní yẹ máa sìn. Wọ́n ní a máa ń sin òkúta. Adẹ̀ fi hàn yín bẹ́ẹ̀ ṣe ń ṣe déènì. Ọ̀gá lọ́mọ ọ̀fọ̀dún Ibn sáà. Abbas narrated, Ibn Abbas ṣe ó wípé the messenger of Allah said about the black stone, Muhammadu òjíṣẹ́ Allah sọ nípa òkúta dúdú tí wọ́n ń bọ̀. by Allah, Nípa Allah o. Allah will raise it on the day of resurrection with 2 Allah máa eyes, gbé òkúta ìdíje tó bá dọjọ́ ìdájọ́ pẹ̀lú ojú méjì ice cream gbà. by which it sees, Tó òkúta yìí á máa fojú ìríran and a tongue that it speaks with, pẹ̀lú àwọn tá a fi máa sọ̀rọ̀ tá a fi máa ní testifying a máa fi ní to Sùlàìmọ́ whoever Fàrúkù touched fọwọ́ kàn mí in Ìmáàmù touched Ọ̀fà it in fọwọ́ kàn mí fruit. Ràṣídì ọmọ àlè amúgbọ́n ọ̀fìwò ó fọwọ́ kàn mí. Ohun rẹ̀. Ọpọlọ àwọn bọ̀bọ̀ yìí, ọpọlọ àwọn tó ń ṣe Islam yìí, ọpọlọ wọn ti lọ. Wọ́n expect pé ẹ mú jáde nínú Quran níbi tí Quran ti sọ fún wa pé ẹ̀sìn Islam irọ́ ni. Ṣé ẹ máa bá ń bẹ̀ ni? Ṣé ẹ̀yin gọ̀ ni?